A kú dédé ìwòyí, a kú iṣẹ́ o, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́ni-fẹ́ni náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ àná ní orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari bàbá ju àdó ọ̀rọ̀ ńlá kan sílẹ̀ eléyìí tó ní kìmí tó sì mì tìtì níbi tí ààrẹ àná Muhammadu Buhari ti ní ọdún 2015 ní gẹ́rẹ́ tí òun dórí ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí àwọn ẹgbẹ́ alátakò àti àwọn ènìyàn kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè fún àwọn ìwé ẹ̀rí èyí tóun fi kẹ́kọ̀ọ́ jáde, pàápàá jù ìwé ẹ̀rí sábúkẹ́ẹ̀tì WAEC tó ṣe lọ́dún náà lọ́hùn-ún. Ààrẹ Buhari tí ṣe ààrẹ àná ó ní òun mọ̀ọ́mọ̀ láti má fún àwọn èèyàn ní ìwé ẹ̀rí sábúkẹ́ẹ̀tì WAEC èyí tóun ṣe ní ọdún lọ́hùn-ún. Muhammadu Buhari eléyìí tí ọ̀rọ̀ náà jáde nínú àkọsílẹ̀ ọ̀rọ̀ kan èyí tó ń bẹ nínú ìwé eléyìí tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí Buhari tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ kọ ìwé náà, eyín Fẹ́mi Adésínà, orí 5 nínú ìwé ọ̀hún èyí tó kọ wípé ṣíṣiṣẹ́ pẹ̀lú Buhari àti àwọn ohun tó farahàn. Ó ní lótìtọ́ àti lódodo ló fi hàn wípé Buhari ó kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ girama tó sì ní ìwé WAEC tí ṣe èsì ìdánwò tọdún náà lọ́hùn-ún tó ń bẹ lọ́wọ́ rẹ̀. Ó ní Buhari sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ kan wípé òun rántí ọjọ́ kan èyí tí Buhari ń tú ilé níbi tó ti ṣí àwọn àpò etí èyí tó kó àwọn nǹkan sí nínú ilé o tó ń ṣí yẹ̀wò láti wo bí ilé ti rí, tí Buhari sì ṣe àbápàdé ìwé sabuké tó ṣe eléyìí ti WAEC èyí tó ṣe ní ọdún náà lọ́hùn-ún. Ó ní ṣùgbọ́n Buhari mọ̀ọ́mọ̀ láti má fún àwọn ènìyàn ní sabuké ti WAEC ọ̀hún eléyìí tó ṣe gẹ́gẹ́ bí nǹkan tó fi hàn wípé òun ní lọ́wọ́. Ọmọ Nàìjíríà àti àwọn tí wọ́n béèrè fún kí wọ́n máa wádìí rẹ̀ kiri àsáímẹ́ǹtì òun ló jẹ́ fún wọn. Ó ní nípa ìdí èyí, ó ní Muhammadu Buhari ó kàwé ó sì ní àwọn ìwé ẹ̀rí tó fi ìdí rẹ̀ hàn wípé lótìtọ́ àti lódodo òun ló gba ilé ẹ̀kọ́ girama kọjá gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tó fi hàn. Ọ̀kan nínú àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó wá láti ẹkùn gúúsù ní ìpínlẹ̀ Borno, èyí tó ń ṣojú fún ẹkùn gúúsù ní ìpínlẹ̀ Borno, èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ali Ndume. Bàbá yìí mà ti sọ̀rọ̀ jáde tó ń tí ojú ìwòye rẹ̀ sí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ eléyìí tí wọ́n ń gbé láti gbé àwọn ẹ̀ka bì kan ní apá ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà CBN kí wọ́n ṣí kúrò nílùú Àbújá tí ṣolú lórílẹ̀-èdè yìí láti gbé lọ sí ìpínlẹ̀ Èkó. Bákan náà, iléeṣẹ́ eléyìí torí sí ìgbòkègbodò ọ̀rọ̀ pápákọ̀ òfurufú lórílẹ̀-èdè yìí, eyín Federal Airport Authority of Nigeria Faan, láti gbé olú iléeṣẹ́ wọn kúrò nílùú Àbújá máa bọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ali Ndume ní èyí fi hàn wípé ààrẹ wa ti ṣe Bọ́lá Tinubu bàbá òun ó ń tẹ́tí sí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ langba èyí tí wọ́n pè ní Lagos boy, àwọn ọ̀dọ́ Èkó, wípé tí kì í bá ṣe bẹ́ẹ̀ irú ìgbésẹ̀ yìí ó jẹ́ ìgbésẹ̀ eléyìí tí ò bójúmu lásìkò tá a wà yìí. Ó ní láti gbé apá ẹ̀ka bìkan èyí tá a mọ̀ sí dìpátímẹ̀ǹtì ní apá ilé ìfowópamọ́ CBN àti Faan kúrò ní ìlú Àbújá máa bọ̀ ní ìpínlẹ̀ Èkó jẹ́ ohun tí ò tọ̀nà lọ́wọ́lọ́wọ́ o àti ní àsìkò tá a wà yìí. Ali Ndume ní lójú ìwòye ti tòun, òun yóò rọ ìjọba àpapọ̀ àti ààrẹ Tinubu láti tún ọ̀rọ̀ òun yẹ̀wò láti gbé yẹ̀wò lẹ́ẹ̀kan sí i, kí wọ́n má ṣe gbérú ìgbésẹ̀ náà. Ó ní kí wọ́n jẹ́ kí ohun gbogbo kó wà ní ìlú Àbújá bí àti kọ̀wé rẹ̀. Ọ̀rọ̀ òun tí Ali Ndume sọ lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan
nílùú Èkó lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ló fi sọ ọ́, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ìjọba àpapọ̀ wọ́n ní súnkẹrẹ fàkẹrẹ ó ti pọ̀jù nílé ìfowópamọ́ CBN àti àjọ Faan yìí wípé ìdí rèé tí wọ́n ṣe fẹ́ gbé àwọn apá abìkan kúrò nílé ìfowópamọ́ CBN kí wọ́n sì gbé ilé iṣẹ́ ìjọba àpapọ̀ Faan ọ̀hún máa bọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ó ní nípa ìdí èyí yóò túbọ̀ pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Èkó sí i. Gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Orímisan Ayédàtiwà bàbá òun mà ló ti gbé ìgbésẹ̀ kan lónìí tí ṣọjọ́rú Wednesday pẹ̀lú bó ṣe tú gbogbo ìgbìmọ̀ ilé àwọn tí wọ́n bá gómìnà àná olóògbé Rotimi Akeredolu ṣèjọba pọ̀ tí wọ́n ti tú gbogbo wọn ká yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ báyìí tí wọ́n sì ti ní kí wọ́n máa lọlé wọn láyọ̀ àti àlàáfíà tó fi mọ́ àwọn alámòjútó èyíwọ̀n àwọn commissioners gbogbo àti àwọn olùdámọ̀ràn pàtàkì sí gómìnà àná tó di olóògbé Rotimi Akeredolu. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ nínú ọ̀rọ̀ kan eléyìí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì àti ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ìjọba ìpínlẹ̀ Ondo lọ́wọ́ báyìí eyín ọ̀gbẹ́ni Ebenezer Adéníyàn èyí tó gbé jáde wípé gómìnà Lucky Ayédàtiwà ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n bá Rotimi Akeredolu ṣiṣẹ́ pọ̀ látòrí àwọn alámòjútó fún gbogbo ìrànlọ́wọ́ akitiyan àti ìdúrótìṣinṣin wọn ní ìgbà tí gómìnà ọ̀hún ń bẹ láyé tó sì ń bẹ lórí ipò. Bákan náà àwọn tí wọ́n pè ní SSA Senior Special Assistants àti àwọn tí wọ́n pè ní SA Special Assistants ó ní gbogbo wọn pátá ni wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn wípé fún àdúrótì ní ìgbà tí wọ́n dúró ti gómìnà olóògbé ọ̀hún Rotimi Akeredolu. Báyìí ni Ayédàtiwà ní òun sọ fún gbogbo wọn wípé lórúkọ ìjọba ìpínlẹ̀ Ondo kí oníkálukú wọn kí wọ́n fi iṣẹ́ ọ̀hún sílẹ̀ kí wọ́n máa lọlé wọn láyọ̀ àti àlàáfíà kí wọ́n sì fa ohun gbogbo èyí tó bá ń bẹ ní ìkáwọ́ wọn tó bá jẹ́ ti ìjọba kí wọ́n fi sílẹ̀ kí wọ́n fa àwọn iṣẹ́ ọ̀hún lé àwọn akọ̀wé àgbà ẹ̀ka kankan lọ́wọ́ kí wọ́n sì máa lọlé wọn nínú ayọ̀ àti àlàáfíà. Ó ní Olúwa yóò ṣe rírí wa ní ayọ̀ àti ìdùnnú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ tó jẹ́ akọ̀wé pàtàkì sí Ayédàtiwà èyí tí wọ́n fi ní kí gbogbo àwọn òṣìṣẹ́ ọ̀hún kí wọ́n máa lọlé wọn ní ayọ̀ tó ń ti àlàáfíà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ àwọn kọ̀lọ̀sí elétí ikún afurasí mẹ́ta kan èyí tí wọ́n ń ta àwọn oògùn olóró tòun ti igbó àti àwọn ohun tí ò dá ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun fún àwọn akọ̀ròyìn lólúléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún èyí tó ń bẹ ní Eléwéran nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ náà. Lásìkò tí wọ́n jábọ̀ fún àwọn akọ̀ròyìn Òdútọ́lá sọ di mímọ̀ wípé ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n gbógun ti ìwà búburú àti àwọn ohun tí ò dáa èyí tó ní lásìkò tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ èyí tí wọ́n ṣe ìdáàbòbò ìlú ni wọ́n ti kófìrí àwọn elétí ikún ọ̀hún mẹ́ta tí wọ́n fi ọwọ́ òfin mú tí wọ́n sì ní àwọn tó kù wọ́n ti nà pápá bora wọ́n ní agbègbè ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti rọ́wọ́ tó wọn lọ́jọ́ sátidé òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. SP Òdútọ́lá ní àwọn tó kù tí wọ́n ní wọ́n nà pápá bora ṣùgbọ́n mẹ́ta nínú wọn ńlọ́wọ́ bà pẹ̀lú igbó àti àwọn oògùn olóró míì èyí tí àwọn kọ̀lọ̀sí elétí ikún ọ̀hún tí wọ́n tà tí wọ́n sì mú ní ìjọba ìbílẹ̀ Ifọ̀. Ó ní ìwádìí ṣì ń lọ láti mọ ibi tí àwọn tó kù wọn wà kí wọ́n lè fi ọwọ́ òfin mú wọn. Òdútọ́lá ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn yóò kó àwọn elétí ikún ọ̀hún lọ sí ilé ẹjọ́ nígbà tí ilé ẹjọ́ yóò sì ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ ní abẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà àti ti ìpínlẹ̀ Ògùn èyí tó lòdì sí oògùn olóró ní lílò. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà àgbàlagbà nínú àwọn tí wọ́n gbé orin fújì kalẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa títí di wákàtí àtọ̀wọ̀ yìí, Alhaji Kọ́láwọlé
Kollington Àyìnlá tí gbogbo èèyàn mọ̀ sí Kollington Àyìnlá, òun mà ló ti sọ̀rọ̀ jáde wípé gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí lára òun lé o, ó ní kókó lára òun lé, ara òun lé ju tàná lọ, lótìtọ́ àti lódodo ló ní àárẹ̀ kékeré kan kàn bí ara wò, ṣùgbọ́n ó ní ìròyìn tó ń lọ ní ìgboro ayé wípé òun ti di olóògbé, òun ti kú, ó ní òun ò kú. Kollington Àyìnlá ní òun ò kú, òun ò rùn, òun wà ní àlàáfíà àti ìlera ara pípéye o. Ó ní lótìtọ́ ní àárẹ̀ kékeré kan ló bí ara wò, tí wọ́n sì ti gbé òun lọ sílé ìwòsàn ìkọ́ni tí ń bẹ ní Èkó, èyún ilé ìwòsàn LUTH ni wọ́n gbé òun lọ́bẹ̀ tí wọ́n tọ́jú òun. Ó ní òun sì gba ìtọ́jú, ara ti le báyìí, ó lóun ò kú, búburú ò sì kọlù òun o. Nípa ìdí èyí kí àwọn èèyàn kí wọ́n dákẹ́ ariwo ikú èyí tí wọ́n ń pamọ́ òun. Ó ní àwọn ènìyàn tí wọ́n ń gbèrò yẹn lẹ́jẹ̀ kiri, ó ní òkúta lẹ́nu ọ̀tá òun, kùkù àgbàdo lẹ́nu àwọn ọ̀tá òun. Ó lóun dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Èkó fún akitiyan rẹ̀, èyún gómìnà Sanwó-Olú. Kollington ní digbidigbi ní gómìnà Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó dúró ti òun. Ó lóun bákan náà òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹbí ará ọ̀rẹ́ tí wọ́n dúró ti òun nílé ìwòsàn náà fún akitiyan. Òun sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá ayé òun ọ̀run. Lákòótán Kollington Àyìnlá ní òun dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà ilé ìwòsàn LUTH fún akitiyan rẹ̀ bó ti dúró gbọngbọn tòun lásìkò tí òun bẹ nílé ìwòsàn náà, èyún oníṣègùn òyìnbó Adétòkunbọ̀ Fábánwò àti gbogbo àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn LUTH fún akitiyan àti ìdúró tì wọ́n o. Kollington Àyìnlá lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó lóun dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà, àwọn oníròyìn àti gbogbo àwọn ẹlẹ́yinjú àánú fún àdúrà wọn. Ó láwọn tí wọ́n gbèrò yẹn lẹ́jẹ̀ kiri, ó lẹ́ẹ̀ sọ fún wọn kí wọ́n ti mẹ̀dọ̀ kí wọ́n so agbẹjẹ́mọ́wọ̀ tó ń ti ròyìn ẹlẹ́gẹ̀ búburú èyí tí wọ́n ń gbé kiri o. Ẹni ọ̀hún Kollington tí í ṣe ẹni ọdún márùndínlọ́gọ́rin 75 years, olóhùn dúpẹ́ wípé òun wà láyé, òun wà láàyè báyìí. Olóhùn yóò sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ayé nínú ayọ̀ àti àlàáfíà. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Títí ojú ọ̀la tẹ́kùn máa bá àtúnrò ìmí ìpàdé. Fún mi Adénúgà lẹni tó ń rìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ ní tiwa o, ẹ ṣeun gan-an ni o.